gbogbo wa pátá ni a kí o, a kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa wípé ní beach lẹ́ ń wò yìí o, beach Morocco mọ́ èmi ọmọ yín ló wà níbí o, Àṣàkẹ́ ẹ káàbọ̀ a kú dédé àsìkò yìí. Báwo lójú ọjọ́ ṣe rí o, ọ̀dẹ̀ òjò bí beach lẹ́ ń wò yìí o, beach ẹ jẹ́ kí n fi beach hàn yín. Ẹ káàbọ̀ àwọn èèyàn lẹ́ ń wò yẹn ní beach. A ní kí a fi bí ojú ọjọ́ ṣe rí ká fi hàn wá. Bàbá mi a kú dédé àsìkò yìí o, a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o, happy weekend. A ní kí a wá gbatẹ́gùn ní beach ẹyẹ ènìyàn wá. A kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀, ìsinmi ológo ló máa jẹ́ fún gbogbo wa. Ẹ ti rí bí gbogbo agbègbè bó ṣe rí, bí a ṣe fi máa fi hàn wá tipẹ́tipẹ́ rèé pé àwọn ibi tí àwọn èèyàn máa ń gbà wọ́n máa ń ṣe bẹ̀ lọ́tọ̀ síbi tí àwọn mọ́tò máa gbà. Ṣé ti rí bí gbogbo ìgboro ṣe rí? Aago 8 ló fẹ́ lọ lù. Ẹ ti wo bí gbogbo inú ìlú ṣe rí? Ṣé ti rí? Títì ọ̀dà ní ẹ̀rí bí títì ṣe rí, bí wọ́n ṣe set everywhere, bó ṣe tò dáadáa. So bó ṣe yẹ kí àwọn adarí wa, bó ṣe yẹ kí àwọn náà tò inú ìlú ṣe ọ̀nà kí gbogbo ẹ̀ kó dúró déédéé leléyìí pẹ̀lú àwọn nǹkan tí a ní, àwọn nǹkan àlùmọ́nì. Títì ọ̀dà lọ́wọ́ yìí ṣe tí gbogbo ẹ̀ bó ṣe gún régé dáadáa. A ní ká kàn fi gbogbo ẹ̀ hàn wá ní bó ṣe ń lọ ní weekend. Àṣàkẹ́ ló wà ń bẹ̀rẹ̀. A kú dédé àsìkò yìí ẹ̀yin ènìyàn wa. Mo ṣe kúrò ní inú bíìṣì ni. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Bàbá mi a kú ìsinmi. Bàbá mi kọ̀yà. Báwo ni ojú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín o? Rárá o, ọ̀fẹ́ ni o, mo ṣẹ̀ jáde nísìnyí ni. Ẹ̀yà yẹ kí n fi àwọn tó bá ń wọlé hàn yín. Wọn ò san owó o, ọ̀fẹ́ ni bíìṣì o, yẹ́yìn padà. Ọ̀nà ibi tó bá wù ilẹ̀ máa gbà. Ọ̀nà tó wà bí ó máa lé ní 100. Ọlọ́run ló ní kí n rí kọ́mẹ́ǹtì ẹ ṣé jàre. Àwọn kan ló ń wọlé yìí, kẹ́tìrì. Kò sẹ́nìkan tó fẹ́ wà lọ́nà pé ẹnìkan fẹ́ gba owó. Àwọn èèyàn ló ń wọlé yẹn. Step kan ní níbí. Yẹn fi step yẹn. Ojú step yìí. Wàá wọlé síbi tó wẹ̀. Ṣé ibi tí mo gbà wọlé gan nísìnyí náà rárá? Kẹ́tìrì. Ojú step kan ní. Kẹ́tìrì. Kò sí pé ẹnìkan ń béèrè owó, èmi ni mo ń wọlé yẹn o. Èmi mo ti jáde nsìn. So mo padà wọlé bí gbogbo agbègbè ṣe rí ní beach. Kò sẹ́nìkan tó fẹ́ gba owó lọ́wọ́ owó. Ibẹ̀ ti rí step nìyẹn, ẹ ti rí step. Step pọ̀ tẹ́lẹ̀ gbà wọlé òkè ní. Ẹ ti rí. Àwọn ibi etí beach gan ṣì ní àárín lọ́hùn. Ibẹ̀ ni àwọn èrò máa ń pọ̀ sí ní àárín lọ́hùn náà. So ibi tó bá wù ilẹ̀ lè gbà wọlé. Wọ́n ń gba owó ọ̀fẹ́ ni o. Nàìjíríà owó ni. Wọ́n á ní kinní kan ẹlẹ́kọ̀ọ́ beach, kinní kan orúkọ ọba yìí o ni wọ́n fi máa ń pe beach kan, ẹjọ́ ẹran mi létí. Wọ́n ní Olúkùsì àbí ọba kinní kan beach, different beach, Lekki beach, kinní kan beach, owó dẹ̀ ni ọ̀fẹ́ ni o. Àwọn tí wọ́n maintain gbogbo àwọn ìdọ̀tí pépà táwọn èèyàn jẹ bisikíìtì tọ́jú sílẹ̀, àwọn tó ń ṣà ìjọba ló ń sanwó wọn. Àwọn tí ọlọ́pàá ṣẹ̀ kúrò bí nísìnyí, tẹ́ǹtì tí mo fi jòkó nísìnyí nìyẹn. Wọ́n tẹ̀ tí wàá gbé kúrò. So ọ̀nà míì ní step míì ní, ẹ ti rí step míì ní èmi rí, ẹ ti rí step míì ní ọ̀fẹ́ ni o, ọ̀fẹ́ ni o. Síbi tó ti ń sanwó kéré pé táwọn tẹ̀ gbà wọlé ni. Kò sẹ́nìkan tó wà lọ́nà tó fẹ́ gba ṣíṣì lọ́wọ́ yín. Ibi tó bá wù ilẹ̀ lè gbà wọlé. Ẹ wo àwọn tó ṣẹ̀ ń wọlé báyìí, ibi tó ń gbà ní ìyá àtọmọ. Kò síbi tẹ́ ẹ lè gbà. Sẹ́nìkan tó fẹ́ béèrè owó lọ́wọ́ yín o, owó. Ṣé rí pé mo yí ti gba bòmí báyìí. Tẹ́ bá ti rìn ìṣẹ́jú méjì síbẹ̀ yẹn, ẹ ti rí another step. Ẹ jẹ́ kí sáré débẹ̀. Torí èmi ti ṣe tán àti aago
aago 12 ni mo ti wà níbí. Ẹ ti rí wọ́n yẹ ṣe nìyẹn, ọ̀fẹ́ ni, kò sí pé ẹ̀ ń san. Ta ló fẹ́ gbowó lọ́wọ́ yín? Gbogbo beach tó wà ní Morocco, okay, ṣebí ẹni pé last day Agadir ni mo lọ. Ọ̀fẹ́ náà Agadir, ọ̀fẹ́ ni tẹ́ ẹ bá mú tẹ́ǹtì irú tẹ́ǹtì yìí wá, tẹ́ǹtì yẹn oní 20 dirham wà, oní 30 dirham wà, pé ẹ gbé titi yín wá nìyẹn o. Àwọn kan wà tí wọ́n máa ń ta tẹ́ǹtì fún yàn. Tẹ́ ẹ bá mú titi yín wá, ẹ gbà lọ́wọ́ wọn 20 dirham. Ẹ bá ṣe fẹ́ ilé tó fáyìn sí ni ìyẹn nìkan. Kò sí pé bóyá ẹ fẹ́ san owó tẹ́ fẹ́ fi wọlé rárá. Bọ̀tẹ́ bá gbé tẹ́ǹtì yín wá, tẹ́ ní àwọn àga wọ̀nyẹn, ẹ jẹ́ gbé sílẹ̀, ẹ tà fúnra yín, ẹ jẹ́ jókòó. Báwo ni kẹsùn bí mọ́jú kó di aago 1 léni. Ọ̀nà ya pátẹ́ lè gbà wọ́n sọ pé ẹnìkan wọ́n wá ṣe géètì sí, kò sí géètì o. Ẹ ti rí ẹ báwọn èèyàn ṣe pọ̀ bí ìṣìlẹ̀ ń wò yẹn, different ọ̀nà ló wà tẹ́ lè gbà wọbẹ̀. Ọ̀fẹ́ ni bíìṣì o, kò sẹ́ni tó fẹ́ gbowó lọ́wọ́ yín o, ọ̀fẹ́ ni. Ẹ bá sùn bẹ̀ mọ́jú. Àwọn míì ṣẹ̀ṣẹ̀ ń wá ní báyìí. Aago 11 tẹ́ bá dé bí ẹ máa báyàn bí. Aago 12 òru tẹ́ bá dé bí ẹ báyàn bí. Ẹ báyàn bẹ̀ ní bíìṣì. Ó nìyẹn ṣe bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn. Bó ṣe lọ ṣalala gbogbo wájú yẹn, bó ṣe lọ nìyẹn tó kún. Tó dẹ̀ yẹ pé àwọn ọlọ́pàá wà. Ẹ bá máa rí bí ìṣẹ́jú méjì sí báyìí máa rí báísíkù àwọn ọlọ́pàá tí wọ́n á gun mọ́tòsáìkù wọn wá nísìnyí for security purpose. Ẹ jẹ́ n padà ọ̀nà ibi tí mo mórí mú nìyẹn, ibi tí bíìṣì wà wájú nìyẹn. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn. Morocco mall nìyẹn lọ́ọ̀kan. Morocco mall ní ọ̀kan. Ṣé kí n zoom ẹ̀kẹ́rin? Màá ṣe láìfù débẹ̀ náà ṣá. Ẹ kí ọkọ̀ zoom ẹ̀ láti bí. Ibi tẹ́ ti ń wo bọ́ọ̀lù ẹ̀. Ṣẹ́rí lógo bọ́ọ̀lù tí mo zoom yìí, Morocco mall ló wà ń bẹ̀. Morocco mall nìyẹn, mall Morocco nìyẹn, ó nìyẹn. Morocco mall nìyẹn láàrin náà tí bá rìn débẹ̀. So bí àwọn tó ń gbájá rìn lélẹ̀. Ọ̀nà yìí báyìí ṣe ti rí. Ọ̀nà tẹ́lẹ̀sẹ̀ lè gbà. Ẹ ti rí ọ̀nà tí mọ́tò ń gbà. So ọ̀fẹ́ ni bíìṣì o. Ọ̀fẹ́ o ní ọ̀fẹ́ làmàlà, ẹran lówó àbí àná ni máa san. Ọ̀fẹ́ ni bíìṣì o, kò sí pẹ̀lẹ́ ọ̀kan san owó ní bíìṣì. Ọ̀fẹ́ ni o. Elégùṣì ayé yín á dáa. Bàbá mi ẹ ṣeun, bàbá mi Kọ̀yà. Ọba Elégùṣì, àwọn akọ Elégùṣì gúúṣì, kíní kan bíìṣì. Wọ́n á dẹ̀ kó àwọn agbèrò síbẹ̀ tó ń gba owó. Àwọn èèyàn ṣiṣẹ́ during the weekend. Everybody á wá, àwọn ọmọ wọn wá gbatẹ́gùn. Wọ́n lè ṣe láti máa gbowó lọ́wọ́ wọn. Wọ́n ní owó yẹn for maintenance. Ìjọba ló maintain. Ṣé aráàlú láti máa sanwó maintenance bíìṣì ni? Àwọn tó ní yúnífọ́ọ̀mù títí wọn, àwọn tó ń ṣa pépà tí wọ́n ń ṣa ìdọ̀tí nínú bíìṣì ńbẹ̀ yẹn, yúnífọ́ọ̀mù wọn wà. Ẹni tí wọ́n bá jẹ sílẹ̀ wọ́n máa píkẹ̀, ìjọba ló ń san owó wọn, ìjọba ló employ wọn síbẹ̀. Kì í ṣe wípé wọ́n gbowó lọ́wọ́ ará ìlú, owó yẹn náà ẹ fi wá san maintenance rárá. Kọ́tẹ́ bá fẹ́ jẹ ẹ lè rà wá láti ilé. KFC wà ńbẹ̀ yẹn. KFC restaurant wà lọ́ọ̀kan bẹ̀, McDonald's wà lọ́ọ̀kan, tó bá wù yín lẹ́ jẹ. Bẹ́ẹ̀ dẹ̀ wù yín ẹ lè ṣe jọ̀lọ́ọ̀fù wá nílé. Báwo ẹ lè ṣe oúnjẹ wá, ẹ lè ro àmàlà gan wá nílé kẹ́ gbé wá sí bíìṣì. Bẹ́yìn àtẹ̀bí yín lẹ fẹ́ jẹ. So bó ṣe yẹ kó rí nìyẹn. Wọ́n kàn ṣáà fi gbogbo nǹkan wọ́n fi ní àwọn èèyàn lára nínú ìlú yẹn. Òun ló fi jẹ́ pé àwọn èèyàn wọn ò ní rí bí lọ, kò sí iná, kò sí nǹkan kan. Ẹ wo ojú ọjọ́ báyìí, ilẹ̀ ti ṣú o. Àwọn èèyàn míì ṣẹ̀ ń wọnú bíìṣì lọ ni pẹ̀lú àwọn ọmọ wọn. Àwọn yẹn ló máa kúrò bí nǹkan bí 11, 12 wọ́n á ṣẹ̀ máa lọlé nígbà tí iná wà. Kò ṣe pé bóyá ìdìbò ló ń lọ, bolo tí ń bọ̀ wọ́n á ń bẹ̀rù rárá. Bẹ́ẹ̀rí àwọn ẹbí fámìlì olúkálùkù ń lọ ó ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ wọn tí wọ́n wá gba tẹ́gùn àwọn olóṣìjòkó yẹn pé oòrùn gbọ́ ti tàn. So bó ṣe yẹ kí ìlú ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ ni wọ́n ní this is how it should be normal. Unfortunately our people are greedy, corrupted. Bẹ́ẹ̀ ni àwọn owó tó yẹ kí wọ́n fi ṣe nǹkan sínú ìlú kí ara tu everybody
ẹ jẹ́ kí já wa tán tá bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe ṣe rí ọ̀nà yìí ẹbí ọ̀nà kan lẹ́ ń wò yìí máa wọ ọbẹ̀ nísìnyí géètì tẹ́ ń wò yìí kò fẹ́ já wa sílé o àwọn oníṣẹ̀ṣe wọn ilé tẹ́ ń wò lọ́ọ̀kan yìí lórí omi yìí àwọn oníṣẹ̀ṣe wọn ló wà ń bẹ̀ bí tí mo wọ̀ yìí ẹ wo ilé kékeré tẹ́ ń wò lọ́ọ̀kan yẹn àwọn oníṣẹ̀ṣe wọn ló wà ń bẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọn ló wà ń bẹ̀ nílùú yìí wọn ní oníṣẹ̀ṣe pé mo ti sọ rí pé wọn ní oníṣẹ̀ṣe orí omi ni wọ́n kọ́ ilé wọn sí mo wọlé kì í ṣe wọn kò sẹ́wọ̀n fẹ̀yàn sẹ́nu géètì o mo ti wọlé o kò sí pé ibo ló ń lọ ta ló béèrè no wọ́n wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ ti rí òun nìyẹn ibẹ̀ ni mo wọ̀ wá yìí o orí omi àwọn èèyàn ló ń gbé ilé tó wà lórí omi tẹ́ ń wò lọ́ọ̀kan yìí àwọn oníṣẹ̀ṣe wọn orí omi náà ń gbé orí omi ilé tó wà lórí omi ibẹ̀ ni wọ́n ń gbé ṣe pé wọ́n ṣe ọ̀nà lọ gba orí ibẹ̀ ni omi ni ní gbogbo ọwọ́ ìsàlẹ̀ ní tẹ̀tìrì bíìṣì ló lọ lọ́tún ló lọ ló sẹ́ pé wéèfù omi lẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn ẹ kì í zoom ṣẹtìrì pọ̀ ẹ pé ilẹ̀ ti ṣú oòrùn atọmọ sóko náà máa ń pelé oòrùn tó máa ń tàn àwọn èèyàn sóko yẹn ni wọ́n ní oòrùn atọmọ sóko ṣẹ́rí bí wọ́n ṣe orí ẹ̀ ṣọ́ ṣe afárá sí lórí ṣẹ́rí bí afárá yẹn ṣe ga ẹ bá àwọn èèyàn ṣe wọlé kò sí pé ibo ló ń lọ ibo ló ti ń bọ̀ òní wàásù àbá dẹ̀ fẹ́ wọnú ilé lọ́nbẹ̀ ṣe sí àwọn kan ní nísàlẹ̀ àwọn èèyàn kan ní nísàlẹ̀ ṣẹ́tìrì bí gbogbo ẹ̀ bó ṣe lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ilé tẹ́ ṣáà ń wò lókè yẹn ilé tẹ́ ń wò béńbé yẹn àwọn oníṣẹ̀ṣe wọn ibẹ̀ ni wọ́n wà oríṣiríṣi ló wà ń bẹ̀ ṣẹtìrì bẹ́ẹ̀ yẹn wọ́n sọ wípé torí pé ó ti jẹ́ ìlú ẹlẹ́sìn kan pé àwọn tó wá ń ṣe ẹ̀sìn títí wọn náà àbí ẹ̀sìn míì yẹn wọ́n gbọ́dọ̀ pa wọ́n ni wọ́n gbọ́dọ̀ gé orí wọn ni no ilé ìjọsìn wà ń bí tó yẹ pé 1806 náà ti kọ́ ilé ìjọsìn yẹn June 7 la ṣe 120 anniversary ní church tí mò ń lọ níbí so ó dájú pé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú tiwa ó máa ń yàyàn lẹ́nu wípé àkílódé tó yẹ pé nǹkan tó bá ti mú wá fún wa báyìí àwa máa ń gbà sódì ni nǹkan tó bá jẹ́ ìrọ̀rùn ní ìlú bòmí tó bá dẹ̀ ti dé ọ̀dọ̀ títí wa ó máa wá lé kókókókó á wà á mú kókókó á mú lé tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti rí àwọn èèyàn yẹn lórí ibẹ̀ o ilé tẹ̀ ń wò yìí o ẹ ti rí mo kàn ní kí n fi hàn wá ní o àwọn èèyàn ló ń gbé bẹ̀ lórí omi ṣẹ́rí ìjẹ́bẹ́rẹ́ pé wọ́n ṣe gbé afárá gun orí ibẹ̀ lọ wọ́n gbé afárá gun orí ibẹ̀ lọ ìjọba ló ṣe o ìjọba ló ṣe wọ́n gbé afárá gun orí ibẹ̀ òun ní ẹ̀bẹ̀ everywhere ṣe rí bẹ́ẹ̀ ti rí àwọn èèyàn ń wá wà ya fọ́tò wà ṣe oríṣiríṣi wà ṣe nǹkan tó wẹ̀ wo àwọn òkúta wọ́n ṣe tó ṣe ti rí bí everywhere ṣe rí kò sí pé ibo ló ń lọ ibo ló ti ń bọ̀ ẹ̀rí àpáta ni wọ̀nyí àwọn òkúta ni wọ̀nyí omi nìyẹn omi yí gbogbo everywhere ká ni inú ìlú nìyẹn omi yí wọn ká ni omi ẹja ni wọ́n ní ẹ̀kẹ́rẹ́ everywhere omi ni tí bó ṣe rí everywhere omi àwọn èèyàn wá a ya fọ́tò àwọn èèyàn wá a ṣe fídíò lọ́tún lósì ni ṣẹ́tìrì security lọ everywhere omi bó ṣe wà nìyẹn so ṣẹ́tìrì omi lẹ̀ ń wò yẹn ṣẹ́tìrì bíṣì la wà gbogbo ibi yìí pátá omi ló yí ká pátápátá omi everywhere so mo kàn ní kí n fi hàn wá ní òní sáńbọ̀dù ẹ̀ ní ẹ̀tìrì mo níṣẹ̀ṣe wọn àwọn ló wà ń bẹ̀ àwọn tó bá fẹ́ wá ṣe nǹkan wọ́n á
wọ́n á ṣe nǹkan tó fẹ́ ṣe, wọ́n á dẹ̀ padà. Kámẹ́rà nìyẹn. Ẹ ti rí kámẹ́rà lọ́ọ̀kan. Kámẹ́rà, àwọn ní kámẹ́rà gan. Kámẹ́rà nìyẹn. So everywhere ó wà peaceful. Wọn ò fi ogun ẹ̀sìn mú ẹnì kankan. Ẹ̀rí inú òkúta gan, wọ́n ti ṣe oríṣiríṣi sí inú òkúta. Ṣé kámẹ́rà lélẹ̀ náà fíìsì sínú òkúta àbí èwo lélẹ̀? Kámẹ́rà kọ́ ni. Nítorí wọ́n ṣe sí everywhere nìyẹn. Mo ní kíkọ́ fi hàn wá ní o. Ẹni bí tí mo ti ń bọ̀ lọ́ọ̀kan náà. Mo ní kí fi hàn wá ní o. Padà níbí láti máa gbé fọ́nrán lọ síwájú. Ṣé rí bí wọ́n ṣe ṣe? So ìlú tó ní ètò, ṣé rí àwọn nǹkan tí wọ́n ṣe. Ẹ káàbọ̀ ẹ̀yin ènìyàn wa, ẹ ṣé gan ni. Bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn. Kólúkálukú gbé nígbé ayé àlàáfíà. Tí ìjọba bá wà tí wọ́n ní ìfẹ́ ará ìlú. Ìjọba tó bá ní ìfẹ́ ará ìlú, wọ́n á ṣe nǹkan tí ará ìlú á fi ní ìfọ̀kànbalẹ̀. Tí wọ́n á fi ní ìfọ̀kànbalẹ̀. Iná, ọ̀nà, omi. Ẹ wo adúró orí afárá tán ṣe síbí. Orí afárá yìí tí wọ́n bá gbogbo irin tó wà ńbẹ̀ làwọn àbókí ni wọ́n ń yọ lọ. Ẹ lè rí anybody kó sọ pé kámẹ́rà everywhere. Inú òkúta yẹn náà ti ṣe kámẹ́rà sí, ó ní mo fi hàn wá nísìnyí. Wọ́n ṣe òkúta sínú kámẹ́rà. Wọ́n ṣe kámẹ́rà sínú òkúta. Ìwọ wá bàjẹ́. Kámẹ́rà máa píìkì ẹ. Gbogbo eléyìí bí mo ṣe ń ṣe fídíò yìí, àwọn tó wà nínú ilé wọ́n rí mi. Wọ́n rí everywhere. Wọ́n rí everybody nínú ilé bọ́n ṣe wà yẹn. Kò sí pé bóyá wọ́n ṣẹ̀ wá ń lé mú, wọ́n wá fi machine lé àbí wọ́n fi ọ̀kadà ń lé. No. Nígbà tí kámẹ́rà ti wà everywhere, wọ́n nílò láti lé mú. Ó máa píìkì ẹ. Kó tó máa rìn síwájú, àwọn ọlọ́pàá máa pàdé níwájú. Everywhere ni ọlọ́pàá wà. Boroko mọ́ nìyẹn lọ́ọ̀kan. Àwọn adarí ọ̀ọ́dẹ ní nǹkan àlùmọ́nì, ní epo. Àwọn ìjọba wa gan ló ti fún wọn ní gáàsì, àwa là ń fún wọn ní gáàsì tó ń lò. Epo wọn tó ń lò, àwa náà ló ń fún wọn. Ẹ mọ iye orílẹ̀-èdè tí Nàìjíríà ń fún lépo ni. Tí ìlú dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn rí. Ṣó dá? Ṣé rí pé àwọn adarí wa wọ́n ṣe ẹ̀tọ́ o. Public toilet lẹ́ ń wò yẹn. Building méjì tẹ́ ń wò yẹn public toilet ni. Òun ni wọ́n tó bá ti swim tán, òun nìyẹn. Building toilet ni, public toilet ni. Building méjì tẹ́ ń wò yẹn public toilet ni. Tó bá o ti swim tán, o fẹ́ tọ̀, wàá wọ bẹ̀ lọ, wàá lọ tọ̀. Tẹ́ bá dẹ̀ débẹ̀. Perfume tó máa rùn jáde ń bẹ̀ gan. Maintenance wọ́n wà ń bẹ̀. Security nìyẹn ní public toilet. Ẹ wo, yẹ kí n zoom ẹ̀ bí a máa pick ẹ̀. Òun nìyẹn, security nìyẹn ti rí. Security tó wà ń bẹ̀ nìyẹn ní public toilet. Security tó wà ń bẹ̀ nìyẹn. Tí wọ́n maintain ibẹ̀. Sípò fẹ́ lọ bẹ̀, o fẹ́ ṣe yàmàyàmà rárá. Sọ kó jáde. Àwọn tó fẹ́ clean ibẹ̀ wọ́n wà ń bẹ̀ 24/7. Wọ́n wà ń bẹ̀ 24/7. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ìlú tí adarí bá ti ní ètò fún ìlú máa dáa. Gbogbo bí ìlú wa ṣe rí yẹn ó kù sọ́wọ́ àwọn adarí wa ni. Àwọn adarí wa ni o. Áfíríkà ni o. Bàbá mi ẹ ṣeun gan ni, ẹ ti bá mi dá wọn lóhùn. Wọ́n ní ibo nìyẹn o. Áfíríkà ni o. Áfíríkà la wà o. Bẹ́ẹ̀ ni. Nígbà tí Áfíríkà bá rí báyìí, kí ló dé tí ìlú tiwa náà ò lè rí báyìí? Ṣebí London Áfíríkà kì í ṣe Europe o. Wọn sí London Europe o. Arab country. Kálukú ń ṣe nǹkan tó wù. Wọn ò dẹ̀ fógun ẹ̀sìn mú anybody. Àwọn oníṣẹ̀ṣe wọn ló kọ́lé sórí omi. Ẹ̀wọ̀n bí nǹkan lè lọ gbé kámẹ́rà sí wọn lójú kò jẹ́ kí n wọlé. Mo ti máa ń sọ lórí ètò. Máa ń sọ dáadáa. So mo kàn ṣe ń kọjá nísìnyí mo rántí. Gate tó wà ń bẹ̀ ni. Ìjẹba security ń bẹ̀. No. Wàá wọlé, wàá jáde. Wàá wọlé, wàá jáde. Mo ti jáde báyìí. So bàbá mi tó béèrè pé ṣé wọ́n máa ń gba owó. Ibi tó jẹ́ ilé oníṣẹ̀ṣe wọn gan wọn pé kò sí security ọ̀kan bẹ̀. Ká ṣe pé wọ́n ti mọ̀ wípé àwọn ti ṣètò sílẹ̀. O bá fẹ́ wá ṣe ẹni ti jàǹbá. Wọ́n ti mọ̀ bí wọ́n á mú ẹ. Tẹ̀ sí ò lè ṣe jẹ. Ìlú àràbó ni o. Kálukú dírẹ́sì bó ṣe wù ú. Bí wọ́n fẹ́ borí wọn ní kó má borí. Ìwọ tó o bá dẹ̀ borí, wọ́n mú ẹ. Ó wù ẹ́ ló borí. Ó wù ẹ́ ló borí. Kò sí pé everybody pé wọ́n máa ń date everybody pé gbogbo everybody kọ̀ ó gbọ́dọ̀ borí. No. Wọ́n ṣe jùlúrì
everybody must borí no bẹ́ẹ̀ ti rí àwọn obìnrin wọn tó bá wù ló borí èyí tó bá dẹ̀ borí wọn ò bá jà sí ó wù ni so everybody dẹ̀ ń ṣe life ẹ̀ lọ jẹ́jẹ́ everybody ń ṣe life ẹ̀ lọ wọ́n ń live ìgbé ayé wọn pẹ̀lú ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀ pẹ̀lú ìrọ̀rùn so gbogbo àwọn kan tí ó ń ṣẹlẹ̀ nínú ìlú wa yẹn ọwọ́ adarí wa ló kù sí o ọwọ́ àwọn adarí wa òun ló kù sí o àwọn ló tú ìlú ṣe o gbogbo orílẹ̀-èdè wọ̀nyẹn ni wọ́n ń lọ wọ́n wá síbí o wọ́n ń ralé wọ́n ń kọ́ hòtẹ́ẹ̀lì wọ́n ń ṣoríṣiríṣi síbí o wọ́n làwọn sínétọ̀ àwọn rẹ́ẹ̀pù tẹ̀ ń wò wọ́n wá bí wọ́n ń ṣe vacation last month dinomilaye kò tẹ̀ ní customer wọn ni ibi ní second home I don't know àbí ó dẹ̀ níyàwó síbí ni ó máa ń wá bí dáadáa Marrakesh ló tẹ̀ sábà máa ń dé sí ní dinomilaye so gbogbo àwọn owó tí wọ́n kó jẹ nínú ìlú títí wa wọ́n pẹ̀lú àwọn tó wá ń ná síbí ẹ dẹ̀ mọ̀ wípé àwọn dẹ̀ ní ṣe gbówó wá ní fẹ́ wá ṣe nǹkan wọn nílé ẹ padà wọ́n á wẹ́kọ̀mù ẹ̀ ṣe bí wọ́n lórí ẹ ò pé tó kówó ìlú ẹ wá sí ìlú onílù ṣé wọ́n lè padà ní wọ́n nílé padà ṣe ní bí ọ̀nà ṣe pín yẹ́lẹyẹ̀lẹ bí tó bá wẹ̀ ló lè gbà ṣe bẹ́ẹ̀ ti rí ẹ̀rí o nílò láti gba títì tí mọ́tò ń gbà kí ló fẹ́ gba títì tí mọ́tò ń gbà fún ibi tí wàá máa gbà lọ ni báwo mi máa gba ibẹ̀ yẹn ọ̀nà kan tí nìyẹn ní ẹ̀gbẹ́ lọ ó jẹ́ mẹ́ta 1 2 3 yàtọ̀ sí ọ̀nà tí mọ́tò ń gbà ìwọ tó fẹ́ fẹsẹ̀ rìn kò sí nǹkan tó fẹ́ lọ ṣe níbi tí mọ́tò ń gbà ọ̀nà ẹlẹ́sẹ̀ ní tí wàá dẹ̀ rárá máa gbà lọ peacefully o ti fẹ́ yà o fẹ́ jókòó o fẹ́ gbatẹ́gùn àǹfààní wà fún ẹ orí gíráàsì wọn wàá jókòó sí wàá ti gbatẹ́gùn ọ̀tán ṣe fún náà nìwọ̀n àwọn èèyàn ló jókòó yẹn wọ́n beautify ẹ̀ wàá jókòó àtàwọn ọmọ ẹ̀ wàá jókòó síbẹ̀ so wọ́n mú gbogbo nǹkan rọrùn fún àwọn ènìyàn fún gbígbé ní o so kọ́nà ọlọ́jọ́ òní kó ṣàánú àwa náà o kọ́nà bá wa tú ìlú tiwa náà ṣe o àní dààmú o ẹyẹ ènìyàn wa a ní kí a fi bí ìlú bó ṣe rí ká fi hàn wá ní o Morocco mọ́ nìyẹn Morocco mọ́ ẹ jẹ́ kí ìgbà báyìí òun ló máa lè mú dáadáa a lè mú Morocco mọ́ ìlú dáadáa tó a lọ gba ibẹ̀ yẹn Morocco mọ́ yìí ṣẹ́tìrì Morocco mọ́ ọ̀lẹ́ ń wò yẹn bàbá mi ọlá ìtaláwa ó káwa mọ́ta ni o ẹ ṣe gan ni sà ìtaláwa ní ká fi bí ìlú ṣẹ́ni pé mo ti bọ́ sórí ọ̀nà mi mo ti kúrò ní direction ibi tí wọ́n gbin ọ̀pẹ sí ọ̀nà náà ló wà ń bẹ̀ tí ẹlẹ́sẹ̀ lè gbà ibi tí mo gbà ní ẹ̀rí kò sí nǹkan tó fẹ́ mú mi bọ́ sórí títí ọ̀dà kò sí mi rò mọ́tò ọlọ́pàá nìyí wọ́n á ṣe máa lọ tí wọ́n máa bọ̀ ìkànnì ẹni ọ̀kan ó tán ṣe kọjá lọ́gbẹ́ mi sí kò tí ì pé 30 seconds ìmí ìlú ti ń lọ yẹn wọ́n ṣe máa lọ nìyẹn wọn ò ní dá ẹ dúró wọn ò ní bá ẹ sọ̀rọ̀ but wọ́n ń wọ everywhere kí n tó ti ń rin bí ìjà mọ́tò ọlọ́pàá ìgbẹ̀gbẹ́ mi kọjá wọ́n ṣe máa lọ tí wọ́n á máa bọ̀ wọ́n á máa lọ ibẹ̀ yẹn busy ẹ rí i pé ibẹ̀ yẹn busy ju ibi tí mo gbà ní ẹsẹ̀ ògbèrú níbẹ̀ yẹn ibẹ̀ yẹn busy wọ́n ń lọ inú Morocco mọ́ àwọ̀ ajáre bàbá mi a kú ìsinmi òpin ọ̀sẹ̀ a ní ká sáré fi bí ìlú ṣe rí ká fi hàn wá ní tá a bá ti jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí ká fi ìlú bó ṣe rí ká fi hàn wá mi ò wá Morocco mú ìwọ́nú Morocco mọ́ lẹ́ni o bóyá tó bá di next Sunday màá wá fi bí inú ẹ̀ ṣe rí màá wá fi hàn wá so beach ni mo lọ ọ̀nà beach ni ọ̀nà kan náà ni ló gbà ń bẹ̀ Morocco mọ́ ọ̀nà kan náà ni ó gba ibẹ̀ so páàkì ní ká páàkì mọ́tò sí gbogbo ẹ̀ ló wà lónìí yẹn.
mi ní lè wọnú Morocco mọ́, màá kàn fi ìta ẹ̀ hàn wá tó bá di agbára Ọlọ́run next Sunday. Màá lè ibẹ̀ bá kàn fẹ́ wá direct inú Morocco mọ́ ni màá kàn wá, màá fi bínú ẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ ti rí bọ́ọ̀lù ni wọ́n fi ṣe decoration, ẹ ti rí inú ẹ̀ Morocco mọ́, pé ìta ẹ̀ bọ́ọ̀lù ni, ẹ ti rí Morocco mọ́ nìyẹn, Morocco mọ́ ni bóyá bí sí. Èmi máa sọ dábàá bá wọnú ẹ̀ lẹ́nu ní jáde lẹ́nu, ilẹ̀ sì ti ń sùn. So tó bá di ọjọ́ Sunday wọ́n wọ inú ẹ̀ kárí bó ṣe rí, ká fi hàn wá. Ọlọ́pàá ní everywhere, ṣẹ́ni bí gbogbo wájú ẹ̀ ṣe ń bísì, gbogbo wájú ẹ̀ ló ń bísì. Ẹ ṣáà jẹ́ kí èmi sọ dáńbì, ẹ má bínú tó bá dọjọ́ mi. Àṣàkẹ́ ni o, ẹ wo bíìṣì ó pẹ́ tí mo ti lọ, àtàràn ni mo ti lọ sí bíìṣì, àti 12 o'clock mo ti kúrò ní. So màmá lọ báyìí láti lè lọ wọ ọkọ̀. Ọlọ́pàá ní everywhere, ń sọ dábàá orí ibi tí màá gbà sọ dànù, orí ibi tí mo fẹ́ gbà sọ dànù. Mọ́ tó bá ṣe mistake gbáyàn bí ó jẹ gbèsè, á dúró tí màá fi kọjá ní bí dá tí bí dá. Mọ́tò ọlọ́pàá nìyẹn lókè. Mọ́tò ọlọ́pàá nìyẹn, mọ́tò ọlọ́pàá nìyẹn lókè. Ẹ ti rí ọlọ́pàá everywhere ni, mọ́tò ọlọ́pàá nìyẹn tó páàkì síwájú Morocco mọ́ everywhere bí wọ́n ṣe wà ń bẹ̀ nìyẹn. So èmi á gba bí sọdá báyìí, a máa lọ. Ó dáa ẹ̀yin ènìyàn wa, tó bá di ní next Sunday àwa wá Morocco mọ́ lẹ́ ń wò yẹn, Morocco mọ́ tẹ́ bá wọ bẹ̀ tẹ́ ẹ bá wọ bẹ̀ ẹ̀ ní ajé kú kalẹ̀ pé ṣé Áfíríkà náà ni. Ẹ rí gbogbo ẹgbẹ́, ẹ gbogbo ẹgbẹ́ wọ́n ṣe inú ẹ̀ nìyẹn lọ́hùn. Kò sí nǹkan tẹ́ fẹ́ wá tó sí ń bẹ̀, kò sí nǹkan náà tẹ́ fẹ́ wá tó sí ń bẹ̀. Ó dáa o ẹyẹ nìyẹn wá, ẹ mọ́tò ṣe àwọn mọ́tò ọlọ́pàá ló páàkì jọ yẹn, mọ́tò ọlọ́pàá nìyẹn. A ní pàdé ayọ̀ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, wọ́n ní ẹ máa rọra o, ẹ ṣeun gan ni. Ẹ ṣé bàbá mi. Ó dáa ká pàdé o, bá délé bá dago 10 ilé padà wá ṣètò. Ẹ ṣeun gan ni. Ìta la wà báyìí o, bye for now.